àwọn khalifa wa Habideen Khadimul Aoliyah àti afawa Abdul Basit Moniana gbólóhùn kan náà ni mo kàn ní fún yín pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà ni pé gbogbo bọ́ bá ṣàṣeṣe láyé ṣàgbìyànjú ọmọ sí dáadáa isra jamila walau fi ghayri mawdi'ihi wala yudi'u jamilun haythu ma suri'a tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé kò yẹ kí n bẹ́ ń bí lónìí prógámù tọ̀dọ̀ ti wá gán dáàbò pé àtètè rí ṣe tán kádàrá ọlọ́run bá yí padà mọ́ wa lọ́wọ́ ọlọ́run tún tó bó ṣe wù ú lẹ́yìn náà ọ̀la àtúndọ̀ bẹ̀rẹ̀ prógámù mi ọ̀la la fẹ́ ṣe ayáfúlà àti wàlímọ̀ fáwọn ọmọ tí n bá wá jókòó lé tí n bá ní ìlọ́bì kankan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ààyè yín tóbi ẹlòmíì ìwà náà ló sọnù ní òfin rí orin gbàǹbì tó ti yẹ kó gbòòrè mọ́. Allahu Akbar. wọ́n ní man wasola illa bilhurma wa man sakoto illa bitakbiril hurma. àkọ́yìngé gbọ́wọ́ lọ́wọ́ wa mọ́níánà àkọ́yìngé gbọ́wọ́ wíìrìdì lọ́wọ́ wa àmọ́ gbogbo ibi tẹ́ ẹ bá ti rí wa lẹ ti ń tàpọ́nlé àáfàá fún wa. Allahu Akbar. èyí tí mo sọ fáwọn àáfàá nìyẹn ńgbà tá a ṣe tán tán ní ká ṣẹ́ẹ̀dẹ̀ títún ní wa débẹ̀ yẹn báyìí mo ní ẹ jẹ́ ká débẹ̀ bó jẹ́ rọ́bà náà la bá ẹni tí ń bá ń ta àpọ́nlé fún yàn ìyẹn máa ń ta àpọ́nlé fún padà ní. Allahu Akbar. èyàn ò sì mọ nǹkan tí yẹn máa fi ń ṣẹ́yàn bó tẹ̀ já sí pé eléyìí kọ́ lòdì àkọ́kọ́ tá a bá yín ṣe tá a sì mọ̀ pé eléyìí ò ní jẹ́ àṣemọ àmọ́ síbẹ̀síbẹ̀ èyí tẹ́ ẹ ti fi ẹ̀mí sí náà gbé ó dẹ̀ yẹ kó wá pọ́n wálé ọlọ́run ọba ò ní bá àlàáfíà wa jẹ́ àdébí alhamdulillah. ẹ sá mọ yí bẹ́ẹ̀ ṣe ń ṣe padà ẹ mọ yí bẹ́ẹ̀ ṣe ń ṣe padà o ẹlòmíì ò tí ì tó nǹkan kan o tó náà tó ti jọrọ ẹ lójú táwọn tí wọ́n fi lè pín oore fún òfin ní pín oore fún náà nìyẹn pínpín oore fún yóò sì di dandan kí wọ́n fẹnu wí fún ọ pínpín oore fún yóò sì di dandan kí wọ́n fẹnu wọ́n máa ń fi inú pín oore fún yàn. Allahu Akbar. àwọn ẹni ọlọ́run máa ń fi inú pín oore táwọn ẹni ọlọ́run bá fi inú pín fún yàn gan ló pọ̀ jù èyí tí wọ́n bá fẹnu wí lọ. pé inú wọn kàn tiẹ̀ dùn pé inú mi dẹ̀ ń dùn bí ẹni yìí ṣe mọ yìí mi yìí ọ̀ sì mọ gbámọ́dàdí tó tóbi bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́mọ́jẹ́ lọ mo rí pé àwọn ṣẹ́ẹ̀kì yín wọ́n ń bá yín sọ̀rọ̀ kan nísìn ọlọ́wọ́n bò ní jẹ́ kí lóye àdánwò bẹ́ẹ̀ òde bẹ́ẹ̀ yẹn o. Amina. ìjọ tí yẹn bá ti rí pé òun ti gùn débi kan òun ti dépò kan tó wá fẹ́ rí ṣéwù rẹ̀ lẹ́pa ẹnu kó rí sálíbù kó jábọ̀ ni o. ọlọ́wọ́n ní jẹ́ yín orí rẹ̀ o. Àmín. ṣéwù tí wọ́n sì fẹ́ rí lẹ́pa náà iṣẹ́ tiẹ̀ ní ó tẹ̀síwájú ni o. nítorí ẹ̀ bọ́ ọba ti ń fààyàn ìwọ náà mọ́ sùn o. ọmọ tó kúnlé ayé nísìnyí àwọn tí wọ́n fẹ́ rí ní lẹ́pa ni o. tí wọ́n náà bá wà lọ ròyìn pé ó bá lọ wà lójú kan tọmọ bá bá yẹ tó bá bọ́ síwájú ẹ̀ ọ ní mítọ́pù. Allahu Akbar. bàbá àgbà lóṣòdì bàbá àgbà lówóró ni wọ́n máa ń sọ fún wa. wọ́n ṣáà máa dá gbogbo àpọ́nlé sọ́dọ̀ àfa àwọn pẹ̀lú báwọn náà ṣe ti tó àtúnjọ lọ sọ́dọ̀ bàbá lóṣòdì ńjọ́ kan wọ́n tí bàbá bá ti lọ Amẹ́ríkà tó lọ gbogbo ẹ̀ London tó bá wá dé ọ̀sẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ rí báwọn yọjú sí ṣéwù àwọn òde wa pọ̀ ní dídé tí wọ́n dé wọ́n wá ń tà tìbí kan lọ́bì kan wọ́n wáráyè lọ àwa lórílẹ̀ àwa fẹ́ gba Òṣòdì kọjá àwọn ni àtún wa kọjá wájú lé àwọn ṣéwù lónìí wọ́n sì mọ̀ ti gbọ́ pati dé o àfi ká wọ́n sì wéra wà ní lọ òde wọ́n sì ń wéra wà ní lọ sọ́dọ̀ ṣéwù wọn irú kínní yìí ni wọ́n dé ńjọ́ náà bí wọ́n ṣe wọnú pálọ̀ ṣéwù wà nù lé wọn lọ pé ṣéwù bọ́ta bí wọ́n ṣe wọnú pálọ̀ wọ́n ti gbé kínní wọ́n ti gbé lẹ̀ bí ṣéwù ṣe ń bọ̀ láti inú lé wọ́n ti wà ńlẹ̀ lẹ̀ bí sẹ́wù ṣe ń bọ̀ báyìí tí sẹ́wù tí wọ́n fi gbogbo ọ̀yàyà kí wọ́n gbé ṣé wá ẹkú iṣẹ́ ọlọ́run wọn dáhùn gbogbo yìí tí wọ́n kàn ń wù ibi láwà níyẹn ni wọ́n ń dá ìmí wọn padà sí pé àánọ̀kùn láì àwé láwà ní wàá pàdé yín o à ń bọ̀ látòde ni o ṣé ìsìlámù ní ẹgbẹ́ kárí wọ́n wí lẹ́ẹ̀mẹ́ta kò gbé o Allahu Akbar. nígbà tó dénú mọ́tò ló tọ́ lọ gbé nǹkan kárí o ó ṣí orí yẹn lẹ̀ dénú mọ́tò ni o ẹgbẹ́ kárí ń bo tí gbogbo èèyàn bá wá ń dá àpọ́nlé padà sọ́dọ̀ bàbá lówóró àfa wa àgbà Mudrasat Awwal níjọ́ kan wọ́n wá ń dá àpọ́nlé fún wọn pé hánùkún láì ọlọ́run ti ṣàánú yín gan ẹ̀dá tó máa parí ẹ̀rọ kojú tó sọ yẹn lónìí àwọn ṣéwù là ń wí yìí
kí ni jẹ́ kọ́lọ́hún ṣe kíní kan fún wọn àwọn ṣéwù ó ti mọ̀ pé kò sẹ́ni òun sẹ́ni ó ti mọ̀ pé ṣéwù òun sẹ́ni tó ṣe eré lẹ́pa ni o bó bá rẹ ọdún láti eré lẹ́pa òun rè o. Khalifa bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ mọ́ ṣe mọ́ni àná ẹ mọ́ yí bẹ́ẹ̀ ṣe ń ṣe padà ọlọ́wọ́n bá ó gbé yín débi tẹ̀ fẹ́ dé. Àmín. Yóò tún gbé yín tayọ bí tẹ̀ ń lọ. Àmín. Àlùbáríkà náà Muhammad. Gbogbo wa tọ́lọ̀ ní kíjòkó wa ta ti débi mọ́lídì ti ṣe. Sheikh wa Mukhtar Alihuda wọ́n ti débi wọ́n ti bá wa sọ̀rọ̀ lọ́hùn wọ́n tún ti ṣe bẹ́bẹ́ fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fún onílàálì tànàbì bí wọ́n ṣe máa ń ṣe fún gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ànábì nù. Gbogbo ẹni tó bá pe ànábì kọ́lá ànábì máa ń tètè dá lóhùn ànábì ti dá wọn lóhùn. Alhamdulillah. Sheikh Muhtari wọ́n nífẹ̀ẹ́ ànábì ànábì ti náwó sí wọ́n náwó sí ànábì náwó sí wọn padà. Òun ni bàbá oníbò Ìmáàmù Busiri ló fi ń sọ mí kan pé tó bá wá di lálìkì àmọ́ tí ànábì ò bá tún wá bọ̀wọ́ mi ó ní màá sọ pé fakulitu zalata pé ẹsẹ̀ yìí ọmọ rìn mí ọmọ gbé mi lọ bí tó dáa bí mo ṣe pariwo ànábì tó láyé yìí awádàlì kí amọ̀ kò tún wá ní bọ̀ mí lọ́wọ́. Mukhtar Sheikh Mukhtar Huda wọ́n nífẹ̀ẹ́ ànábì wọ́n nawọ́ ànábì gba owó wọn padà. Alhamdulillah. Tí gbogbo ẹni tó bá ti wá rí tó nífẹ̀ẹ́ ànábì làwọn náà máa ń fìfẹ́ hàn sí padà ọlọ́mọ dá wọn padà sẹ́yìn o. Fáàrí ìsìlámù làfáà náà jẹ́ fáàrí ojú ọ̀nà tàṣọ́wùfù ni wọ́n jẹ́ tí gbogbo ẹni tẹ́rì rẹ̀ bá pé tó gbọ́dọ̀ mọ́ fi wọ́n ṣe fáàrí ọlọ́run ló mọ̀ sí wọn bẹ́ẹ̀ ọlọ́run bò ní dá wọn padà sẹ́yìn láíláí. Wọ́n sì ti bẹ lọ́hùn fún wa àmọ́ gbogbo wa tá a kù níbí náà gbogbo wa mo kí ṣe ìwà Idris olórí ọlọ́mọtẹ́lẹ̀bà kí yín àwọn ọ̀rọ̀ pọ̀ ní bẹ́ńbì bàbá wa gbárígidó mà ní Sheikh wa Azakir Shiba mo kí yín ọkọ̀ àwọn ni àna alámùtú àwọn lọ́ọ́ fún alámùtú lọ́mọ. Azakira ayé pé ìyàwó Habiba ọlọ́run ní bohun yín jẹ́ Zainu tiwa Zainu Zakiri Zainu tiwa ni ọlọ́run bò ní dá padà sẹ́yìn gbogbo bíkíbi tí bá ti ń pè tí bá ti ń ṣe khidima kọ̀sídà bàbá Sheikh Ibrahim òun nínú èèyàn máa ń dùn lórí èèyàn máa ń wú ohun tẹ́mi máa ń sọ fún gbogbo yín nìyẹn ẹ má jẹ́ kí n tẹ́ fi gùnkè kẹ wá dókè tán kẹ wá padà kẹ mọ wá ṣe bí àwọn olórin ayé o bàrẹ́hàmù ló ń dún lára yín o. Mashallah. Khidimọ̀ tó kọ tẹ̀ ń bá a ṣe yẹn òun ló ń gbé yín lọ bí gíga ẹni tó bá ti drop ẹ̀ ọ̀gá rí pé nǹkan tó drop lára rẹ̀ ti pọ̀ gan ni kọ̀ wá ti torí pé àfẹ́ kalẹ̀ gbáwé èèyàn ṣàbàyè lọ́ba ju kọ̀ sí ìdáṣẹ́ báyìí múlẹ̀ lọ́ọ̀ bá kà á mọ́ èmi ò ní ọmọ ṣàbàyè bọ̀ kọ́kọ́ Sayyida Habiba bó ṣe jóbìnrin tó yóò kọ́kọ́ ṣe khidimọ̀ yẹn lẹ́yìn bá dẹ̀ ti ń ṣe khidimọ̀ tí bàbá Sheikh Ibrahim pọ̀ gan tó bá ti ń ṣe khidimọ̀ yẹn òun nìkan lórúkọ ò ní parẹ́ nígbà tí wọn náà bá ti ń ṣe khidimọ̀ yẹn òun kọ̀ sí ẹ̀ náà ò ní parẹ́ má fẹ́ nìkan kan wé o lọ sí Mọ̀dínà tó lọ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́dún yìí. La ilaha illallah. Bàbá wo tí gbogbo bàbá yẹn bọnú ara wọn kí wọ́n yọ lódì kejì àwọn bàbá tí wọ́n ń pín síríìtì ló ń fẹ́ ni tó tẹ odidi ìlú àwọn bàbá tí wọ́n ń du síríìtì mọ́ra wọn lọ́wọ́ kéèyàn máa wá fi wí ẹni tó tẹ odidi ìlú àbọ̀ ìlú kékeré lọ pé Mọ̀dínà báyìí yẹn sì lọ wo èrò ń bẹ̀ bí omi 50 years lódì lọ́dún yìí tí bàrà hàmọ̀ ti lọ ó dẹ̀ dàbí ìgbà kó sì mí níbẹ̀ ọmọ gbà nábì gangan nìyẹn. Sallallahu alayhi wa sallam. Gbogbo yín ni mo kí o ẹ̀yin yìí máa ń dùn wá nínú ẹ má fi bẹ́ẹ̀ lẹ o ẹ má ṣe khidima kọ̀sídà ṣe bẹ́ẹ̀ mú un lọ ẹ sì máa débi tẹ́ ń lọ báwọn. Gbogbo wa MTN àti lọ mo kí MTN náà icon ọlọ́run bá yóò kí gbogbo wa ìjókòó ànábì ìjókòó tí yàrá fi ń gbọ́ oore ni bàbá Sheikh Ibrahim ní bímọ olídìí yìí òrájì kúlà khayri àṣírù bìhí lé àkìránì ìdùkáhà bímọ olídìí yìí òrájì náà ilà fatihi wàá ṣíráàbù mọ́ àṣírín balìmìyà bẹ́ẹ̀ yẹn bá ti wà ń bí jọ bí ànábì tọkàn fẹ̀mí sun pé àsìkò tí wọ́n bí ànábì ni ìwọ kan dàníyàn bùkátà rọtọrí kó tóbi jù yẹn ìwọ béèrè ẹ̀ yóò sì já sí bíbíà ànábì lórí ayé òun ni tọ̀run
ọlọ́run ò wọlá apá kó ànábì jáde lọ́dọ̀ Khadimul Aoliyah lónìí gbogbo wa náà wá sóríire ni wọlá bá ànábì ṣe tó ẹni tí ò bá mọ ìyá ànábì wọn ni ẹ má dààmú ara yín lórí ẹ mọ́ wulẹ̀ mọ́ ṣàlàyé ara ẹ fẹ́ni tí ò mọ títóbi ànábì ànábì ló máa ń sọ bóun ṣe tó fún yàn wọn ń ka bá ànábì ṣe tó nu tíra sóore yìí táwọn baba Sheikh Ibrahim kọ yẹn àwọn kọ́ ni wọ́n kọ́ ìmúláwù ni òun ló pè é fún wọn òun ló ṣe lè rẹ́ni tó máa kọrú táwọn máa ń sọ ń pa ànábì yẹn nìyẹn gangan ló sọ fún wọn pé èmi ni báyìí tún kọ́ lẹ̀ èmi ni báyìí sórí gbogbo àwọn tíra àtẹ̀yìn àwọn àfáà yín tó rò yẹn tó bá kà yẹn títí dọ̀la ànábì ò lè wá kí ẹ torí pé wọ́n họ ànábì lára ni wọ́n júwe ẹ̀ gangan. àmọ́ ẹni tí ó mọ ìyá ànábì ni ó wà yọjú sí i níjọ́ tó bá rí tó bá fi tí tó bá ṣí abíyá ẹ̀ òun lọ́ọ́ mọ̀ yí pé ànábì láyé àti gbogbo tó wà níbẹ̀ ànábì lọ́run àti gbogbo tó wà nínú ẹ̀. sallallahu alaihi wasallam. torí pé ànábì nìkan lolùgbàlà láyé ànábì nìkan lolùgbàlà lálẹ́ àmọ́ ilá àmọ́ nírítàdọ́ min rasulin ta ni mo rítàdọ́ ànábì Muhammad ilá àmọ́ nírítàdọ́ min bálíkì àmọ́ lè ṣe tọ́tọ́ ọlọ́run lé àfi mọ̀rítàdọ́ nìkan láàyò ń dá fún pé ṣe tó bá wù ọ́ nítorí ẹ ànábì lèyàn fi ń gba gbogbo re ànábì náà la fi béèrè oore fún gbogbo wa àtẹni tó ti débí tó ti lọ àtàwọn tá à ń bẹ́ ń bí nta lè béèrè lóore àti nta lè béèrè tá a lè fèmí sùn tọ́lọ́mọ gbé tó ń bá fi kún fún wa àádùpẹ́ ọlọ́mọtàlá ìpínlẹ̀ gbogbo wa lọ́wọ́ gbogbo ẹni tó ti débí àtẹni tó ti wú tó ti lọ àtẹni tí ń bẹ́ ń bí náà lọ́wọ́ ọlọ́run o bó ti wù kí ìbànújẹ́ ó tó ta à ń pamọ́ra ọlọ́run wọlá bíbí ànábì wọlá gbé oṣù ànábì ni baba Sheikh Ibrahim pè ní torí dọ̀lìbáàsì baba Sheikh Ibrahim sọ mi kò ní yá mọ́rẹ́ àbámbíkà yá sahara nàbí yìí wàyá ayídàlẹ̀ òyúùdì torí dọ̀lìbáàsì fìnnáàsì oṣù bíbí ànábì ni mọ́ ń ti ilé koko dànù fẹ́ dà ọlọ́run o gbogbo tó lé nínú àlámọ̀rí gbogbo wa tá ń bẹ́ ń bí àtàwọn tí wọ́n ti wá tí wọ́n ti lọ ọlọ́run o wọlá bíbí ànábì wọn ṣàlàyé àkàdánù. amiina. gbogbo tó jẹ́ bànújẹ́ ọlọ́run bá sọ́ọ́dì dùnú wọlá tó tóbi ànábì Muhammad Allahumma salli ala nuril anwar. amiina. wa sirril asrar. amiina. wa tiryakil agyar. amiina. wa miftahi babil yasar. amiina. sayyidina Muhammad al-Muqtar. amiina. wa ala alihi al-athhar. amiina. wa ashabihi al-akhyar. amiina. adada ni'amillah wa afdali. amiina. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.